to my favorite part. Hey. Ó ti yá o. Are you ready? Pàtàkì nílẹ̀ Yorùbá nínú àṣà, èdè, ìwà àti ìṣe. Wọ́n lówe lẹ́ṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ náà sì ń lẹ́ṣin òwe. Ọ̀rọ̀ náà rẹ̀ o, mọ̀kànmọ̀kàn ń lọ yẹ̀ ẹ́ kàn. Àwọn ọmọ bíbí àrọ́mọdọ́mọ yálà láti ilé bàbá tàbí ìdílé ìyá láti inú ilé ọba tó bá délẹ̀. Ọdún Fálàọ́ ìkọ́ Oníkò Òfìkọ́land Idiroko ọwọ́ àrọ́mọdọ́mọ Asinloye Bẹ́ẹ̀yọ́ ọba kìnìún jẹ́ gbẹ̀gìdẹ̀. Àwọn ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn ẹgbẹ́ arúmọlẹ̀ pẹ̀lú àwọn alálẹ̀ fún bí oyè náà ṣe yí bó tó sì padà wá kan lé ìgá ọba. Prince Ọlágorí oyè Ìjọ̀ná àríọrí o. Ẹ máa kú oríire ńlá yìí o. Àsórí tí Lédùwà bá ní yóò dádé nílé ayé dandan níta idán kò ní ṣàìdé o. Àwọn ọmọ bíbí ìgá ọba nílé ìyá àti bàbá. Gbogbo ọmọ bíbí Ikolaje Idiroko ní ń bá yín mú kúlùmù kẹ́kẹ́ o. Pẹ̀lú pípegedé tó lórí ẹbí ìgá ọba ṣèlú ló ń tẹ̀ gbà. Báyìí lẹ tọ́ sọ́ba láàrin ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ ọmọ oyè tí bẹ nínú ilé ìgá ọba. Ọba Ọlágorí oyè Ìjọ̀ná àríọrí. Adé apẹ́ lórí ohun bàtà àṣìpẹ́lẹ́sẹ̀ irúkẹrẹ àṣì jẹjẹjẹ lọ́wọ́. Àdọ̀kìnì ẹṣin ọba jẹ kó pẹ́ o. Àṣẹ àṣìpẹ́ lẹ́nu kẹrin kéṣe. Ìgbà tí yín á tò ló lára. Àwọn tó láyé abayín ṣẹ́gun ọ̀tá o. Dandan báyìí sì ní kẹrẹ́yìn òdì. Kábíyèsí Oníkò tuntun ọba Ọlágorí oyè Ìjọ̀ná àríọrí. Ọba Asinloye the second ẹ kú oríire o.